Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní àárọ̀ yìí mi ò wá fún program. Tí ẹ bá wo òkè mi yìí, tí ẹ bá wo àsíá flag méjèèjì tí ẹ̀ ń wò lókè mi yìí, tí kan show Iran, tí kan show Israel. Láàárín èmi àti yín, ní ìgbà tí a gbọ́njú tí à ń dàgbà, tí wọ́n bá fi àsíá méjèèjì wọ̀n wá, nǹkan tó máa kọ́kọ́ wá sọ́kàn wa ni pé Iran Muslim country ni, Israel Christian country ni. Bẹ́ẹ̀ ni, wọ́n wá sọ pé Iran has threatened to target Israeli embassies if Israel attack its mission in Lebanon. Wọ́n ní Iran wọ́n ń dú mọ̀rùmọ̀rù mọ́ Israel pé tí wọ́n bá fi lè àtáàkì gbogbo àwọn embassies àwọn tó wà ní Lebanon, àwọn náà máa retaliate o. Ìyẹn àkọ́kọ́. Tí ẹ bá tún wo ẹ̀gbẹ́ kejì náà, same lókè mi yìí, àwọn BBC wọ́n ní pé kí ló dé tí Iran fi ń ju àdó olóró sí àwọn orílẹ̀-èdè mùsùlùmí tí ó wà ní àyíká wọn. Ohun tí a ò mọ̀ rèé o. Mo máa dáhùn méjèèjì. Tí BBC mo máa dáhùn ẹ̀. Tí kejì lókè náà tí wọ́n sọ pé Iran. Ọlọ́gbọ́n o, olóye o. Ṣé rí tí a bá ń sọ̀rọ̀ nǹkan tó ń pè ní politics and religion, nǹkan tó dayé irú nìyẹn. Ogun tí àwọn méjèèjì ń jà yìí, àti Iran àti Israel, kò kí ń ṣe ogun ẹ̀sìn o, ogun ilẹ̀ ni, tí kò dẹ̀ ń ṣe ogun tí wọ́n ti ń jà ní òní. Ṣé rí ọ̀rọ̀ tí mò ń sọ, tí ọ̀rọ̀ yẹn bá fẹ́ make sense létí yín, òun ni pé má fi etí ìfẹ́ tí o ní sí àwọn aláwọ̀ funfun, má fi etí ìfẹ́ tí o ní sí ẹ̀sìn, má fi etí ìbànújẹ́ tí o ní sí orílẹ̀-èdè Nàìjíríà tí a wà yìí, nítorí pé ọmọ Yorùbá ló ń darí, òun ló já darí. Má fi etí yẹn gbọ́ ọ̀rọ̀ mi. Nǹkan tó dùn mí jù ni pé àwọn tí wọ́n ń para wọn yìí, kí ló ń para wọn lé lórí? Kí ló ń jà lé gangan? Kí ni nǹkan tí wọ́n ń jà sí gangan? Ẹ̀yin BBC, ẹ jẹ́ n dá yín lóhùn. Ṣé rí àwọn Iran, tí ẹ bá lọ wo Iran gangan, historical country ni wọ́n. Jẹ́ pé níbi tí ọ̀làjú ti kọ́kọ́ bẹ̀rẹ̀, ìlú ọ̀làjú tí ọ̀làjú kọ́kọ́ bẹ̀rẹ̀, ibẹ̀ ni Iran tí ẹ̀ ń wò yẹn. Tí ẹ bá dẹ̀ lọ wo ìtàn tí ó so Israel àti Palestine náà pọ̀, kò kí ń ṣètàn kékeré o. Ọlọ́gbọ́n o, olóye o, wọ́n ní ẹni tó bá máa jẹ ogún kógún, ó máa pa ìtàn kítàn. Gbogbo ìtàn tó ń sọ nípa Iran, tí wọ́n ń sọ nípa Israel, tí wọ́n ń sọ nípa Amẹ́ríkà, ẹ má tẹ̀lé ìtàn yẹn o. Tí ẹ bá fẹ́ mọ ìtàn, kọ́kọ́ wá ìtàn wá sí ọ̀dọ̀ yín. Tí o bá jẹ́ ọmọ Yorùbá, tó jẹ́ ọmọ Ìgbò àbí o jẹ́ ọmọ Haúsá, báwo ni ẹ̀sìn ṣe wọlé? Báwo ni ìjọba ṣe wọlé? Báwo ni civilization ṣe wọ ìlú yín? Ok, ẹ jẹ́ n lé sí mi lé sí ẹ. Báwo ni civilization ṣe wọ ilẹ̀ Yorùbá? Ibi tẹ́ máa ti kọ́kọ́ wọ̀rọ̀ yẹn, báwo ni civilization ṣe wọ ilẹ̀ Yorùbá? Báwo ni civilization ṣe wọ North? Báwo ni civilization ṣe wọ ìlú Ìgbò? Báwo ni ẹ̀sìn religion ṣe wọ ilẹ̀ Yorùbá? Báwo lẹ̀sìn ṣe wọ North? Báwo lẹ̀sìn ṣe wọ ìlú Ìgbò? Ọlọ́gbọ́n o, olóye o, kí là ń pè ní government? Ìjọba ló ń jẹ́ bẹ́ẹ̀ ní Yorùbá. Tó bá dẹ̀ sọ pé ìjọba, ìjọ àwọn lọ́balọ́ba ló ń jẹ́ bẹ́ẹ̀. So ìtumọ̀ ìjọba ní òde òyìnbó ni government. Àwọn ọba mélòó mélòó ló wá wà nínú ilé aṣòfin, ilé ìgbìmọ̀ aṣòfin? Àwọn ọba mélòó ló wà níbẹ̀? Kò sí níbẹ̀, àbí? Ẹ dẹ̀ ń pè ní ilé ìgbìmọ̀ ìjọba, ilé ìjọba, ìjọ àwọn lọ́balọ́ba. Ìyẹn ló pè politics fún yín. Ìyẹn number one. Number two, báwo ni ẹ̀sìn ṣe wọlé? Kí ni Yorùbá ń ṣe kẹ́sìn tó wọlé? Lóòótọ́ àwọn Yorùbá jagun, ilẹ̀ Yorùbá jagun, Nàìjíríà jagun. Ogun wo ló jà? Ṣé ogun ẹ̀sìn la jà ní, àbí ogun ilẹ̀, àbí ogun tribalism, ogun ẹlẹ́yàmẹ̀yà?
tó bá fẹ́ understand ọ̀rọ̀ mi whether you are Igbo, Hausa or Yorùbá, nǹkan tèmi ń sọ yìí mò ń sọ ní láti ọ̀dọ̀ ọmọ Yorùbá ni mo ti ń sọ pé báwo ni ẹ̀sìn ṣe wọlé sí ilẹ̀ Yorùbá, gbogbo ilẹ̀ Yorùbá pátákà ní báwo lẹ̀sìn ṣe wọlé, ẹ lọ ka ìtàn, ẹ lọ wò ogun mélòó ni Yorùbá jà nítorí pé ẹ ti wò pé Yorùbá ò ní ìtàn ní àkọọ́lẹ̀ ẹ̀nà tí ẹ bá lọ wo ogun tí Yorùbá ti jà, ogun tó ti jà ní ilẹ̀ Yorùbá sẹ́yìn ogun ilẹ̀ lọ́hùn ni ẹ̀sìn tí wọ́n gbé wá fún wa tí à ń ṣe yìí òkè àti gbẹ̀sìn báyìí sí i o àti ń kírun àti ń lọ church àwọn méjì tó wá ń bára wọn jà ìjà kí ló ń jà ẹ bẹ́kẹ̀ dá mi lóhùn ṣé ìjà ẹ̀sìn ni àbí ìjà ilẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí múra yín ẹ̀ ń para yín ẹ̀ ń bà nǹkan àgbọ́n nìyí jẹ́ ẹ̀ ń bà nǹkan nìyí jẹ́ èmi ò support Iran mo dẹ̀ support Israel mo dẹ̀ support America but láàrin èmi àti tẹ bá lọ wò nǹkan tó dájà lẹ̀ ìjà ilẹ̀ ni àti ìjà agbára báwo ni èèyàn kan ṣe máa di agbára mú for so long tí ò ní lè rí ìsagbára báwo ni èèyàn kan ṣe máa di agbára mú according to history máa ń repeat ara ẹ̀ ṣẹ́mọ̀ṣá history máa ń repeat ara ẹ̀ èmi dẹ̀ believe pé world power yìí ó yẹ kó máa circulate ẹ̀ ni ó yẹ kó máa circulate ẹ̀ ni lóòótọ́ ó lè ní Iran lọ fọwọ́ kékeré gbá ńlá o àbò fọwọ́ bí àìdó wọn tó Iran ti conclude mind wọn pé tó bá máa jẹ́kú ni kó jẹ́kú bó bá máa jáhùn ni kó jáhùn àwọn máa make sure pé àwọn ja ìjà òmìnira fún ìlú àwọn because wọ́n ní nǹkan tí wọ́n lè fi ṣe nuclear weapon wọ́n ní nǹkan tó lè fi ṣe nǹkan agbára ẹ̀yìn kan dẹ̀ fún wọn ní àṣẹ ẹ fi òǹtẹ̀lù ẹ fi òfin dè wọ́n pé wọn ò gbọ́dọ̀ ṣe é ẹ̀yìn dẹ̀ ní lọ́wọ́ so àwọn people yìí náà life wọn wà at risk nìyẹn náà nígbà tí àwọn nìkan ni tí ẹ̀ jẹ́ káwọn nìkan ni ọ̀rọ̀ yẹn kọ́ mo fẹ́ sọ kò kàn mí ìjà tí wọ́n ń jà yìí ṣé ìjà ẹ̀sìn ni àbíjà ilẹ̀ àbíjà agbára mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti ń tìbọ̀ ẹ̀sìn but kò kì í ṣe ìjà ẹ̀sìn lọ́njà ìjà agbára lọ́njà ẹ̀mú lágbára jù ẹ lọ wọ́n ní dúró dèmi àti mò ń bọ̀ wá àwọn méjì ṣe ń dẹ́rù bara wọn ní o but kí ló wá dé tẹpẹ́ra yín lórí wo nǹkan àlùmọ́nì àwọn èèyàn ń sọnù bẹ́ẹ̀ ṣe ń bọ́ǹbù school ẹ̀ ń bọ́ǹbù hospital ẹ̀ ń wọ́n ní nuclear weapon ṣẹ́ ẹ̀ ń da ìlú gbogbo ara yín rú ìyẹn fún ẹ̀yin tẹ̀ ń jagun nǹkan tó wá ṣẹlẹ̀ tí ẹ fi understand ni pé àwọn Iran tẹ̀ ń wò yẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé ìlú tó yẹ pé tí ẹ bá lọ wá ìtàn wọn ìlú tí ọ̀làjú ti kọ́kọ́ ṣẹ̀ ní ilé ayé ni tí ẹ bá lọ wo ìtàn baba ńlá wa Adam mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn tí ẹ bá lọ wo ìtàn àwọn baba ńlá wa Adam tí wọ́n sọ nínú Quran tí wọ́n sọ nínú Bible tí ẹ bá lọ wo ibi tó ti ṣẹ̀ wá ẹ máa rí pé kò yàtọ̀ sí ìlú tó ń pè ní Iran yìí àti Bible àti Quran àwọn méjì tán bára wọn jà ọmọ ìyá ni wọn o ọmọ kan tó so wọn pọ̀ o ìtàkùn tó so kinní kan ló so kinní kan papọ̀ o ó ti yé yín kó máa yẹ̀yàn lọ́gbọ́n so ẹ má bá wọn dá sí ẹ má ti torí ẹ̀sìn kó máa kó ìríra ọmọlàkejì ẹ báwo ni ẹ̀sìn ṣe máa sọ fún ẹ pé ìwọ àti ọmọ ìyá ẹ ọmọ bàbá ẹ tó yẹ pé ẹ̀jẹ̀ kan náà ló wọ́n ń gbé nìyí tó bá check DNA yín méjèèjì kan náà ni ẹ̀sìn wá sọ fún yín pé nítorí kò ṣe ẹ̀sìn tí wọ́n ń ṣe nítorí òun náà ò ṣe ẹ̀sìn tí wọ́n ń ṣe ẹ ti di ọ̀tá kẹpara yín ogun dàbí yín ogun dàbí ẹ̀kọ́ lẹ́ẹ̀kan sí ogun dàbí kásùn tayẹ ni ká máa hun ẹ má dẹ́kẹ́ fẹ́ ẹnu ara pé ogun wọn ń gbàwẹ̀ wọn ò gbàwẹ̀ Iran níjà Israel níjà Amẹ́ríkà níjà kò kàn wá o ẹ jẹ́ ká gbé wọn aṣọ wa níbi tó gbé ń ya àwọn bandits ń dà wá láàmú ok láàrin èmi àti yín then lé mi lé sí ẹ àwọn bandits ṣé Muslim ló pa nàbí Christian tí wọ́n bá ní ta làwọn bandits yìí ta la máa pè wọ́n Muslim ni wọ́n àbí Christian ọmọ olúwo ni wọ́n ọmọ Nàìjíríà ni wọ́n but wọ́n ti da lórúkọ mọ́ ṣàkà wọ́n ti da lórúkọ mọ́ ṣàpà bẹ́ẹ̀ ni ẹ tú ẹ̀ láti yọ ipò kóònù àlìkámọ̀ mi ò fẹ́ sọ ìtàn kó má dàbí pé ibo nìwọ ti gbọ́ ìtàn ìwò lè torí ìtàn tó ń sọ but ká lo ọgbọ́n àti òye inú wa pé ìjà wo làwọn pípù yìí ń bára wọn jà ìjà wo làwọn ń bára wa jà ọkùnrin àwọn ní wọn Nàìjíríà a dẹ̀ ní oríṣiríṣi ẹ̀yà ní ilẹ̀ Nàìjíríà oríṣiríṣi èdè ní ilẹ̀ Nàìjíríà a dẹ̀ pé àwọn Nàìjíríà báyìí sì ọmọ Yorùbá ló wà ń bẹ̀ àwọn Haúsá ń bínú àwọn ẹnìkan ń bínú bẹ́ẹ̀ àwọn ọmọ Yorùbá míì tún ṣì ń bínú sí ẹni tó wà ń bẹ̀ yìí kí ló dé ẹ̀yin ìwọn Yorùbá ẹ̀yin ìwọn Ìgbò ẹ̀yin ìwọn Haúsá omi àlàáfíà ilẹ̀ Nàìjíríà ẹ má yẹ kó dàrú ẹ má jẹ́ kí àwọn ẹnìkan nítorí nǹkan tó fẹ́ jẹ
kọ́ bọjọ́ ọ̀la Nàìjíríà jẹ́ o. Àwọn ẹnìkan wà tẹ́ pé wọ́n ti da ọjọ́ ọ̀la Nàìjíríà rú. Ẹni tó dẹ̀ wà ń bẹ̀ yìí, mi ò sọ pé ó máa ṣe, mi ò dẹ̀ ní pé kò ní ṣe, but ọmọ Yorùbá ni. Ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Ẹ má jẹ́ ká fi ẹnu ara pín ogun o. Ìjà tí àwọn Iraq àti Israel ń bá wọn jà kò kí ń ṣe ìjà ẹ̀sìn o. Ẹ má jẹ́ ká ti ẹ̀sìn bọ o. Ẹ má jẹ́ ká ti ẹ̀sìn bọ o. Mo ṣì ń bọ̀, mo máa sọ̀rọ̀ nípa Gumi, ìyẹn agbẹnusọ fún àwọn bandits. Yes, bóyá agbẹnusọ la máa pe o bẹ̀rẹ̀. Mo wá fún yẹn. Mò ń sọ̀rọ̀ nípa pé àwọn ọmọ takura ọlọ́mọ kóòtù òjíire, àwa takura ọlọ́mọ Nàìjíríà, ẹ má dàpẹ́ fún wa ogun dàbí yín, ogun dàbí ẹ̀kọ́. Ṣé ẹ gbọ́ níwùsì ni? Ẹ rí àdó olóró tí àwọn pípọ̀ yìí ń jù síra wọn ni? Àwọn nǹkan tó lè pa odidi ìlú kan rú, àwọn nǹkan tó lè pa odidi ẹbí kan dànù. Ẹ̀dẹ̀ ń rẹ́rìn, ẹ̀ ń sọ pé àwọn kékeré wọn pa Muslim, àwọn Muslim pa Christian. But ṣé òótọ́ nìkan tó ń ṣẹlẹ̀ yìí ni? Ṣé ìjà ẹ̀sìn ni àbí ìjà ilẹ̀? Ẹ̀rẹ̀ wá sọ fún yín, kò kí ń ṣe ìjà ẹ̀sìn, ìjà ilẹ̀ ni. The same ìjà yìí náà àti ìjà ńlẹ̀ Yorùbá. Ẹ rí politics politics náà wòye, it's a dirty game. Ọlọ́run, dirty game ni politics. Ìwọ tí o bá dẹ̀ ti gbìyànjú láti lo ọgbọ́n àti òye tí Ọlọ́run fún ẹ, tí o bá ní pé o fẹ́ lọ jàjà ẹ̀sìn, àbò fẹ́ lọ jàjà politics, àbò fẹ́ lọ jàjà ẹlẹ́yàmẹ̀yà, tó bá sọ̀kò sájà, ara alẹ́ ní bà. Bẹ́ẹ̀ ni, wọ́n dẹ̀ ní pé ta bá ní ká wo béjù ṣe gùn tó láì máa dáná sun, a máa dáná sun lé. Ta bá wo dídùn ìfọ̀, a máa rọra dùn ìgbín. Ẹ̀yin èèyàn, ẹ ká gbé ẹ̀sìn sí ẹ̀gbẹ́ kan, ẹ jẹ́ ká gbé tribalism sí ẹ̀gbẹ́ kan, ẹ jẹ́ ká gbé politics sí ẹ̀gbẹ́ kan. Ẹlẹ́ran ara ni mí, ẹlẹ́ran ara ni ẹ́. Kí lèmi àti ẹ ń jà fún? Kí là ń para wa fún? Kí là ń dìtẹ̀ra wa fún? Ta bá ń jà kì í ṣe bí ká kú. Ogun ló bẹ̀rẹ̀ yìí, ìbẹ̀rẹ̀ ogun la mọ̀, àmọ́ parí ẹ̀. Ẹ̀yin kan wá fẹ́ lọ omi àlàáfíà ilẹ̀ Nàìjíríà mọ ogun tí ó kàn wá lọ́wọ́, tí ó kàn wá lẹ́sẹ̀. Àwọn ẹnìkan update, àwọn ẹnìkan ṣe wọ́n ṣe content, wọ́n sọ fún Amẹ́ríkà pé kó wá ju àdó olóró sí ilẹ̀ wa. Àwọn yàbọ̀ kò ń sọ̀rọ̀ ẹnìkan o, gbogbo ìwọ pátápátá. Wọ́n ní pé fúnra ẹ̀ lùlù ló ń fi ẹnu ara ẹ̀ péjò. Gbogbo ìwọ tí o bá fi ẹnu rẹ pé ogun sínú ayé, inú ayé àwọn ẹbí ẹ̀ ló máa pogun yẹn sí, kò ní pè sínú ayé tiwa. Àwọn onígbógun ilẹ̀ Yorùbá o, ànígbógun Nàìjíríà. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátá, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ ká gbé ìjọba wa lárugẹ. Ẹ̀yin bandit pátá, gbogbo àwọn bandit, bóyá Muslim ní yín o, bóyá Christian ní yín o, gbogbo nǹkan tó bá wùn kẹ́ jẹ́ kí ilẹ̀ fẹ́ gangan. Kí ni ìdùnnú yín? Kí ẹ máa gbé àwọn èèyàn, kí ẹ máa pa àwọn èèyàn. Like kí lẹ̀ ń wò gangan, like kí lẹ̀ fẹ́ gangan. Ṣé ìjà ẹ̀sìn lẹ̀ ń jà ní àbí ìjà ilẹ̀ lẹ́yìn náà ń jà? Gbogbo táwọn ẹnìkan sọ pé revenge làwọn people yẹn ń wá fún. Ta ló ṣẹ̀ wọ́n? Ta ló bá wọn jà? Ṣé rí ọ̀rọ̀ ogun another topic entirely ìyẹn wọ́n ṣe máa ṣe topic nǹkan tó ń pè ní ogun ní ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba olójó ìní jẹ́ ká rógun. Ààrẹ orílẹ̀-èdè wa game changer, mo ṣe àdúrà fún yín pé Ọlọ́run ọba á jẹ́ kẹ́ gbé wa dé ibùdó ògo. Bẹ́ẹ̀ ni Nàìjíríà sì máa jọrọ̀. But kó tó di ìgbà yẹn pátá, ẹ má yẹ ká fẹnu ara gbógun. Tíjà bá wà níbẹ̀, ẹ jẹ́ ká parí ẹ̀. Gbogbo ẹ̀yin Haúsá, ẹ̀yin Ìgbò, tó bá jẹ́ pé àsìkò tẹ́ wá yìí, àsìkò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni. Àsìkò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni. Ẹ ti dà nǹkan rú jìnnà, ẹ ti dà nǹkan, ẹ ká fọwọ́sowọ́pọ̀. Ẹ má yẹ ká dojú ìjọba ìbolẹ̀. Àwọn ẹnìkan jáde, wọ́n protest. Àwọn ẹnìkan wà against government yìí. Àwọn ẹnìkan wà against ẹ̀. Àwọn ẹnìkan fẹ́, àwọn ẹnìkan ò fẹ́. Bóun kò fẹ́, bóun kò má fẹ́. Ìwọ náà wò díẹ̀. Èmi promise yín o. Èmi bá ìjọba pẹ́ pé there's light at the end of the tunnel. Nǹkan rí o fẹ́ kí yàn ṣó, nǹkan rí o dẹ̀ kí n wá easily. Ìjọ ní Nàìjíríà ti rí báyìí. Kò ń ṣe ní, kò ń ṣàná, kò ń ṣe ìjẹta, kò ń ṣe 4, 5, 6 years ago. 10, 15 ló ti rí báyìí. So ẹni yìí dẹ̀ sọ pé ó máa dó, but ẹ fẹ́ kó ṣe miracle. Láàrin 2, 3 years kó ṣe miracle. Àwọn kan wá ń jáde, wọ́n gbógun tìjọba. Kò sí ìtókàn mi. Game changer ni, politics ni, ẹ lè play politics, but ẹ má fi ẹ̀mí àwọn èèyàn ta politics. Ẹ lọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní England, ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Israel. Tí wọ́n bá jí ẹ lójú ohun tó bá sọ pé Israel àti Iraq jà, kí ló máa kọ́kọ́ wá sí ẹ lórí? Muslim àti Christian ń jà ni. Àwọn ẹnìkan máa wá gbé sórí bíbá, máa gbé sáyà bíbá. Ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ o, ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀.
ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin olóye, ẹ bá mi tag àwọn BBC mọ́ kínní yìí pé nǹkan tí ó fà á tí àwọn Iran fi ń ju àdó olóró sí àwọn ìlú tó kù ni pé àwọn ìlú ẹ̀sìn táwọn jẹ́ ṣé Shia tàbí kí ló pè wọ́n, àwọn ò fi àṣà àti ìṣe wọn lẹ̀, àwọn fẹ́ gba agbára kúrò lọ́wọ́ àwọn alágbára. So ẹ̀sìn ọ̀nú ẹ̀sìn ẹ yọ kúrò ńbẹ̀ fáwọn. Àwọn ń jàjà pé àwọn fẹ́ àwọn náà fẹ́ gba agbára because inú ìlú tó ń dárúkọ wípé ìlú ẹ̀sìn, ìlú kí ló pẹ́, ìlú tó yẹ pé tí wọ́n bá ń dárúkọ gbogbo ìlú ìwáṣẹ̀ gangan ó wà ńbẹ̀. Ẹ wá kọ́ ti báwo ni ẹ wá di agbára wọn kù. Kò ń ṣe yẹ́ kò ń ṣe mo sọ wípé kò kí ń ṣe ọdún yìí, kò ń ṣe last year, kò ń ṣe 4 years, kò ń ṣe 5 years, kò ń ṣe last 6, 7 years ago lọ́ ti ń fa ìjà tó ń jà yìí. Ìjà tó jẹ́ pé wọ́n ti ń jà nígbà tí wọn ò tí bí wa rárá. Bẹ́ẹ̀ ni thank God pé ẹ̀ ń gbọ́ wọ́n sọ pé third world war ló fẹ́ ṣẹlẹ̀ tọ́lọ́run jẹ́ kó ṣẹlẹ̀, àti first àti second kò wọ́pọ̀. Ìjà tó lè lọ fún ogún ọdún, tó lè lọ fún ọdún mẹ́wàá, ọdún mẹ́sàn-án, ọdún márùn-ún, nǹkan máa bàjẹ́ o, ẹ̀mí á sọnù. Àwọn èèyàn ẹlẹ́ran ara bíi tiwa, kò ń ṣèjà ẹ̀sìn, kò ń ṣèjà ilẹ̀, ìjà agbára ni. Oníkálùkù ń test agbára wọn. Àní dúró dè wá àti mò dúró dè mí àti mò ń bọ̀. Àwọn méjèèjì jọ ń dẹ́rù bara wọn ni. Kí ni lọ́jọ́ ń ṣe? Mo lágbára, ó lágbára, ẹ dẹ̀ ń fi ẹ̀mí àwọn èèyàn yín dégbodò. Wọ́n ní ibi tí erin méjì bá ti jà, koríko ibẹ̀ ni ò ní gbérí mọ́ o. Ẹ̀yin alágbára ayé, ẹ̀yin alágbára ayé, tí ẹ̀ ń fi agbára tẹ fi ń ni lára, Ọlọ́run wà, ẹ bá jù wá lọ, ẹ jọ̀ọ́ Ọlọ́run lókè lọ. Ọ̀rọ̀ mi wá dá lórí àwọn ìjọba Nàìjíríà náà. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ká fẹnu wa pogun, ẹ ń febi pa àwọn èèyàn, ẹ jẹ́ káwọn èèyàn lọ fún depressed, àwọn èèyàn ti ní bipolar disorder, oríṣiríṣi àwọn ọmọ wa, egbògi olóró, nǹkan tí ò da ló ń ṣe, kò síṣẹ́, kò sí oúnjẹ, relations ti dàrú, marriage ti dàrú. Bẹ́ẹ̀ lẹ̀yin kan dẹ̀ sápamọ́ sí ìdí ẹ̀sìn, ẹ dẹ̀ sápamọ́ sí ìdí politics, ẹ dẹ̀ sápamọ́ sí ìdí ìbàjẹ́, ẹ wá mú àgbò méjì, ẹ fẹ́ kọ́ fi, ẹ fẹ́ forí àgbò méjì, ẹ fẹ́ kọ́ mu omi inú kòtò kan náà, ẹ fẹ́ dá wàhálà lẹ̀. Tí wàhálà yẹn bá ṣẹlẹ̀ tán, kò ní mọ lẹ́yìn nìkan mọ́, kò dẹ̀ ní mọ láwa nìkan mọ́. Ọ̀run yabọ̀, ìṣọ̀rọ̀ ẹnìkan. Mò ń bọ̀, mi ò tí ì dé.